tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ pé ìpàdé àti ìforíkorí ìfikùnlukùn ó ti ń lọ láàrin àwọn alágbára àti olóṣèlú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti ìpínlẹ̀ Èkó, pàápàá lágbègbè Lagos West àti ìjọba ìbílẹ̀ tó tóbi jù ní ìpínlẹ̀ Èkó, ìyẹn ìjọba Àlímọ̀ṣọ́, lórí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ààbò inú ìlú àná ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Minister for Interior, tó sì jẹ́ pé wọ́n ti ń jíròrò lórí bí wọn yóò ṣe yẹ ọkùnrin náà lọ́wọ́ wò, tí wọn yóò ṣe gbógun tì í tí òfin ní ba yẹ ẹgbẹ́ òṣèlú APC jẹ́ ní ìpínlẹ̀ Èkó, pàápàá ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ tí ìbò ti pọ̀jù ní ìpínlẹ̀ Èkó. Kì í ṣe àní-àní, kò sì ń ṣe ọ̀rọ̀ ẹnu pé ọ̀kan gbòógì nínú àwọn olóṣèlú tó lẹ́nu ní ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ ìní ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá. Láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ni wọ́n sì ti mọ̀ pé ibi tí Arẹ́gbẹ́ṣọlá tó ti ń jẹ gàba, tó ti lágbára, tó ti lẹ́nu jù ń gan ní ìjọba Àlímọ̀ṣọ́, ìyẹn ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ tó jẹ́ ibi tí ìbò pọ̀ sí jù. Bẹ́ẹ̀ ló jẹ́ pé kí àárín wọn àti ọ̀gá ẹ̀, ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu, kò tó dàrú, ohun tí Arẹ́gbẹ́ṣọlá tó bá sọ l'Àlímọ̀ṣọ́, òun ló bá sọ l'Abẹ́kè, òun ló máa ń sọ ẹni tí ó ṣe alága ìjọba ìbílẹ̀ ń bẹ̀. Gbogbo àwọn aṣòfin àtàwọn ipò ńláńlá tí ò bá sì jáde láti Àlímọ̀ṣọ́, ọwọ́ Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá ló ti máa ń wà. Ṣùgbọ́n látìgbà tóun àti Tinubu tó ti jà, ìrọ̀rọ̀ yìí ti yí padà o, tó sì jẹ́ pé níṣe ni wọn ò jẹ́ kí Arẹ́gbẹ́ṣọlá kó lẹ́nu dáadáa nínú ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ mọ́. Ṣùgbọ́n ṣé tẹ́lẹ̀ inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ni Arẹ́gbẹ́ṣọlá sì wà tó ti ń tako Tinubu, ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ìlú gbé àtakò ẹ̀, ìlú gbé síta tó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Kódà ipò akọ̀wé ẹgbẹ́ tó jẹ́ ipò tó ní agbára ni wọ́n fi Arẹ́gbẹ́ṣọlá ṣe, tó sì jẹ́ pé òun gan-an òun náà fi ṣe alákòóso ẹgbẹ́ òṣèlú ADC ní ilẹ̀ Yorùbá. Ṣáà látìgbà náà ni Arẹ́gbẹ́ṣọlá ló ti ń pèrò sọ́kọ̀ ti ẹgbẹ́ òṣèlú ADC káàkiri ilẹ̀ Yorùbá, tó sì jẹ́ pé akitiyan tó ń ṣe ní ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ọ̀ṣun lórí bí ẹgbẹ́ òṣèlú ADC yóò ṣe di igi àlọ́yè, ó jẹ́ iṣẹ́ takuntakun tó ń ṣe. Ṣá ọjọ́ àbámẹ́ta ti ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá, ìyẹn ọjọ́ kẹfà nínú oṣù kẹsàn-án ọdún yìí, the 6th of September 2025, ìní Arẹ́gbẹ́ṣọlá ló fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ òṣèlú ADC níjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́. Bẹ́ẹ̀ la gbọ́ pé nǹkan tí Arẹ́gbẹ́ṣọlá gbèrò lọ́jọ́ náà, òbítíbitì èrò ni ló fẹ́ kó wọ pápá ìṣeré Lion Street tó wà l'Àlímọ̀ṣọ́ láti jẹ́ kí ìwọ́de náà, kí èrò rẹpẹtẹ pọ̀, kẹgbẹ́ òṣèlú APC lè mọ̀ pé òun wà lákọ̀ọ́bí ìbọn fún wọn. Ṣùgbọ́n ìbẹ̀rù bojo la gbọ́ kó bá àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC, eléyìí la gbọ́ kó jẹ́ kó àwọn ọlọ́pàá pé kán lọ dí pápá ìṣeré náà pa, kán má jẹ́ kán lù bẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ńgbà tí àwọn ọmọlẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá tó lọ lo ṣọ́ọ̀ṣì kan láti gbàlejò olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ní ìpínlẹ̀ Èkó lọ́dún 2023, èèyàn Chinedu Gbádébọ̀ Revival, níṣe ni àwọn ọmọ ìta tó ya wọ ṣọ́ọ̀ṣì náà tí wọ́n da ìbẹ̀rù tọ̀rọ̀ sí ìdíṣọ́ àtàyànyàn. Ṣáà pẹ̀lú àwọn ìgbésẹ̀ Arẹ́gbẹ́ṣọlá lẹ́nu ọjọ́ mẹ́ta ní ìpínlẹ̀ Èkó, pàápàá Àlímọ̀ṣọ́ tó ti fẹ́ síjú sí yìí, níṣe ni àwọn alágbára àti àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́ ni wọ́n ti forí lukori, wọ́n fi kòlókò lórí ọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá, tó sì ti ṣe ìpàdé lórí bí wọn yóò ṣe dá dúró tí kò ní rí iṣẹ́ ibi kankan ṣe fún ẹgbẹ́ òṣèlú APC àti Tinubu ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́, nítorí pé ó lẹ́sẹ̀ ńlẹ̀ dáadáa. Tá a sì gbọ́ pé àwọn alágbára APC náà pàápàá láti agbègbè Lagos West wọ́n ti ṣe ìpàdé, wọ́n sì ti wá ọ̀nà lórí nǹkan tí wọ́n yóò ṣe tí Arẹ́gbẹ́ṣọlá tí òfin ní máa jẹ́ kí ẹgbẹ́ òṣèlú ADC tuntun kó fẹsẹ̀ múlẹ̀ ju ẹgbẹ́ òṣèlú APC lọ ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́.